tí mo fẹ́ sọ láàárọ̀ yìí ó dálé lórí Ààrẹ Gani Adams lógun ọ̀fẹ́. Ó dálé lórí Chief Olóyè Adéyẹmọ Sunday Igboho. Ọmọ bàbá yọpáyọpá ó dà bẹ́ẹ̀. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ó dálé lórí àwọn ọ̀tọ̀kùn Yorùbá. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yìí náà fi gun bá ààrẹ òpìtàn ìlú Ìbàdàn ó fi bá wọn wí. Ṣé rí nǹkan tẹ́mi fẹ́ sọ yìí mo fẹ́ kẹ́ bá mi share kí àwọn èèyàn lè gbọ́. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mọ èmi ọ̀rọ̀ tèmi yàtọ̀, ìgbékalẹ̀ ètò tèmi yàtọ̀. Tí nǹkan ò bá kàn mí lára ní rí mi kíkan fly up rárá ní orí kíní kí n pariwo sọ̀rọ̀ tí ọ̀rọ̀ bá ti ká mi lára. Àmọ́ nǹkan tó máa ń dùn mí lọ́mọ Yorùbá ni pé ọ̀pọ̀lọpọ̀ wa a mọ ibi tó yẹ ká tò sí. Gbogbo wa owó la fi ra dátà, gbogbo ẹ̀yin tẹ́ ń wá owó lẹ fi ra dátà. Owó lèmi náà fi ń ṣe eléyìí torí mò ń sanwó fóònù mi. Àmọ́ nǹkan tí mo fẹ́ kó yé yín tó ẹ̀ mo ṣe ní ṣókí ni, kò ṣe nǹkan tó pọ̀, kò kẹ́lì bá mi pín ni mo fẹ́ sọ ní ṣókí. Alákọ̀ọ́kọ́ màá lọ sórí gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tí wọ́n ń sọ lórí ohun tó ń ṣẹlẹ̀. Àrànra wa lọ́wọ́ o. Èmi ò ní bá wọn bọ́ta láti bá wọn bú Ààrẹ Gani Adams. Kò bá sọ ìsọkúsọ jù bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bí nǹkan táwọn èèyàn sọ àti tèmi náà gbọ́. Mi ò dẹ̀ ní gbìjà Sunday Igboho nítorí ó jẹ́ àbúrò fẹ́mi. Mi ò tún wá ní support Laji Abass nítorí àti mọ́ra ti pẹ́ kó dèmi àti Laji Abass gan àti táwọn síra wa rí gbà tá wà ń group àyànjú ẹ̀. Àmọ́ nǹkan tẹ́mi fẹ́ kó yí ẹ̀yin Yorùbá àti gbogbo ẹ̀yin sister mi, ẹ̀yin brother mi, ẹ̀yin àgbààgbà, gbogbo ẹ̀yin agbọ̀rọ̀dùn mo sọ̀rọ̀ ńjọ́ yẹn. Èèyàn kan ní hypocrite ni brother òun, mo mọ̀ pé èèyàn yẹn máa wò mí ìmọ̀ọ́mọ̀ block ẹ̀ kó lè gbọ́. Ṣé dídá bá ń sọ̀rọ̀ nílẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ nù wa a rò pé ká kàn máa dá wàhálà lẹ̀ ká máa jà òun ló máa help wa, kò lè help wa. Gbogbo nǹkan tó Ààrẹ Gani Adams sọ mo gbọ́ ó lésì tí mo lè fún ààrẹ. Àmọ́ tẹ́mi náà bá ṣe bẹ́ẹ̀ mo ń constitute nuisance ni. Èmi náà mo tún dákún nǹkan tí ò yẹ ká máa dákún ni. Tí bá ní mò ń support olóyè Sunday Igboho mò ń dákún nǹkan tí ò yẹ kí n máa dákún ni. Tí bá dẹ̀ ní mò ń support Laji Abass mò ń dákún nǹkan tó yẹ kí nǹkan tí ò yẹ kí n dákún ni mò ń dákún. Àgbàlagbà la wà o. Ẹlòmí àwò tí n bá sọ alọ́mọdún mélòó ni. Yes, àgbàlagbà ni mí, mo ti over 50. Kódà èmi náà wo 60 mi lójú, mò ń wo lọ́ọ̀kan báyìí. Kọ́lọ̀ jẹ́ kí èmi náà bá wọn ṣe 60 láyé. Èèyàn tí èèyàn bá dẹ̀ ti kọjá 40 ọdún tó ti lé ní 40 years ó ń ṣe ọmọ àgbésọ́rùn lọ sóko mọ́. Ká tó bá wà bọ̀ sí pé tó bá wà ní 30 years. Gbogbo ẹ̀yin tẹ́ ń dá sọ̀rọ̀ yìí ẹ kàn ń fa wàhálà fúnra yín ni. Torí àwa ọmọ Yorùbá bá pé ìjà tá à ń gbè ẹ̀ jẹ́ àgbèjà ara wa. Àwa ara wa la tún wá ń bára wa jà, ó mà ṣe o. Ó dùn mí gan torí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló yẹ kí n sọ. Bọ̀ tí bá sọ̀rọ̀ yóò máa ta ba àwọn tá a jọ ń ṣe Yorùbá nation. Wọn ò dẹ̀ ní mọ̀ pé bó ṣe rí nínú tèmi ni wọ́n máa rò pé bóyá mò ń bá wọn wí ni. Ààrẹ Gani Adams sọ̀rọ̀ olólẹ́nu ẹ̀ tó fi sọ̀rọ̀ àkíyà. Nǹkan tó yẹ ká Ààrẹ Gani Adams ṣe é sì ni pé kó bọ́ta kó lọ ṣe ọmọ ogun. Bàbá Aláàfin ti kú. Sunday ń ṣiṣẹ́ títí ẹ fi sílẹ̀. Olóyè Adéyẹmọ kúkú sọ̀rọ̀. Ẹ máa gbọ́ ní voice tó bá dijọ́ Thursday. Àmọ́ ẹ má jẹ́ ká dá wàhálà alẹ́ mọ́ láàrin ara wa. Ṣẹ́yìn ò mọ̀ pé àwọn táwa ń bá po yà ń Fúlàní gangan lóògùn jù wá lọ. Fúlàní tó ṣe ògùn sí ara màálù tí wọ́n dẹ̀ yin màálù tí àmọ́ Ìgbò yin màálù ní close range màálù lásán tí kò rán. Ṣẹ́yìn ò mọ̀ pé ogun ti dé. Ìyí tó yẹ kẹjẹ́ ká rán àrán o. Láìláìláìlá. Ìyí tó yẹ káwọ ọmọ aládé rán àrán o. Ẹni tó bá wá sí Ìgbòho
tó dẹ̀ tún fẹ́ ṣe kan tẹ Ìbàdàn ẹ̀jẹ̀ tẹ mú ọ̀rọ̀ Ìbàdàn kúrò ìwọ tó bá wá sí Ìgbòho ló máa mọ̀ wípé àwọn Yorùbá wọ́n ti dúró tán igun náà ti wá ọ̀pọ̀lọpọ̀ níyà jẹ nínú àwọn tó wà kódà ọ̀pọ̀lọpọ̀ òró ń jẹjẹ bọ̀ wọ́n fi ara ṣe pé kíní yìí sẹ̀ mi ìjà nítorí Ìgbòho mo jà nítorí ìlú bàbá mi ni mo mọ̀ àmọye ìlú tó wá gbogbo ìlú pátápátá ló wá sí Ìgbòho oníkálukú wọn gbé mọ́tò lọ serious bus náà gbé wá pé tẹ́ bá máa pààyàn ogun ara máa kúlé ní àwa tá a lọ náà èrò pé àwa náà a kàn ṣeré lọ ni àwa náà dúró àṣà a lọ ṣeré adúró kó tó bá máa dogun tó godun àwa náà fẹ́ wà nínú ìtàn. I want to be in the history of Yoruba land. It's not about pé ká máa bú èébú ká bọ́ta ká máa jàǹbórè yẹn kọ́ the point. Be one of the history. Ìwọ náà wà nù tó bá ń kọ ìwé ìtàn Yorùbá àwọn wo náà jà fún kò bá àjọ̀dún kan ọdún méjì mẹ́ta mẹ́rin márùn mẹ́fà mẹ́wàá la gbà lẹ́ni you have to be in the history. Ẹ má jẹ́ ká sínú history à ń dá wàhálà lẹ̀ ìwọ náà èmi náà fẹ́ wà nínú ìtàn pé yes nítorí pé ìlú tí wọ́n ti bí èmi lọ́mọ ìlú ìtàn ni kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ sọ ìtàn nílẹ̀ Yorùbá tí ò ní kan Ọ̀yọ́ ẹni tó bá ní mo parọ́ kó nawọ́ sókè kò sí ìtàn ìlú kan tẹ́ ẹ fẹ́ sọ nílẹ̀ Yorùbá lẹ́ni tí kò ní fara pé Ọ̀yọ́ ẹ máa rí mú jáde ẹ ní nǹkan kan mú jáde ńbẹ̀ nítorí àbàbà tèmi onítàn ni wọ́n. Mo rí ẹ Yorùbá Nation Àfọ̀njá TV ẹ jẹ́ ká má dákún ọ̀rọ̀ yìí mọ́ èmi rí bẹ́ẹ̀ bóyá bàbá òsì Sunday Igboho àmì bàbá òsì Aare Gani Adams lọ́pẹ́ àbí bàbá kíní kan bàbá tó pupa yẹn èmi ò blame bàbá yẹn nítorí pé àwọn àgbàlagbà wa gangan wọn fi ọpọlọ sí ẹ má bínú bàbá tí bá takò ọ̀rọ̀ ẹ lo ìwà tó dáa ìjọ ìmọ̀ye ní pé kì í ṣe pé mo fẹ́ mi support ẹnì kankan bàbá tó jáde bàbá tó wọ white tó pupa yẹn èmi ò mẹ́ntẹ́ ẹ jẹ́ bàbá kò yẹ kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ rárá nílẹ̀ Yorùbá ẹ fi Aare Gani Adams sílẹ̀ ó tó jà rẹ̀ gbé ẹ fi Ààrẹ sílẹ̀ ẹ jẹ́ kó gbìjà rẹ̀ ẹ̀yin by you coming out láti máa sọ pé ẹ̀ ń gbìjà Aare Gani ẹ̀ ń dá wàhálà lẹ̀ ni àwọn ọmọ aláwùsá ọmọ Ìgbò wọ́n ṣe tiwọn lábẹ́lẹ̀ wọn pariwo báyìí most especially Ìgbò àwa Yorùbá ń pariwo yìí lẹ wá ń bọ́ta ẹni god láti bọ́ta láti máa bú Sunday bàbá ń bolẹ̀ wà pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ẹni pé mi ìbú yín o èmi dẹ̀ máa ń like challenges ọkùnrin gan èmi ò bóbìnrin argue àmọ́ tẹ́ ẹ bá wá fún mi lórí ọ̀rọ̀ tí mò ń sọ yìí pé bàbá tó dáadáa o láti wá síta láti wá máa bu olóyè ẹ̀yin ọmọ Yorùbá gangan ẹ̀yin gangan lọ̀tá ara yín àfàlátà kùrù nà kí ló dé tá a ṣe làákàì kò sí làákàì kò sí ọpọlọ kankan nínú most àwa Yorùbá torí tá a bá ṣe làákàì ni èèyàn wálé láti wá ṣe òkú ìyá ẹ̀ tí ìjẹ́ kó land àwọn kan ti jáde ó ti sá lọ ó ti ṣe kíní kan ẹ̀yin bàbá yìí tẹ́ ẹ jáde tẹ́ ẹ gbìjà rẹ̀ yìí ọ̀rọ̀ tó yẹ kẹ́ ẹ sọ lẹ́nu ọ̀rọ̀ yìí ò mú làákàì wá kò mọ́pọlọ wá rárá ó fọlọ́ búra àwọn ò ní sọ̀rọ̀ kálá àsọmọ́ èmi ò dẹ̀ ní bú yín àmọ́ bàbá ọ̀rọ̀ tẹ́ sọ yẹn kò mú ọpọlọ wá èyí tẹ́ bá jẹ́ fámì Aare Gani Adams mo súnmọ́ dáadáa Aare Gani mo súnmọ́ ẹni tí mò ń bá sọ̀rọ̀ ni olóyè mo súnmọ́ dáadáa èmi kì í fẹ́ ìjà Aare Laji Abass mo súnmọ́ dáadáa kò sẹ́ni tí máa pè nínú mẹ́tẹ̀ẹ̀ta tí ò ní gbé aago mi bí ṣe kéré tó yìí ọjọ́ orí kọ́ náà fi ń ṣe o ọjọ́ orí kọ́ o ipò làgbà o nítorí pé tó bá lu ọjọ́ orí ń gbà mí ọjọ́ orí máa ń tẹ́yàn ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀yin bàbá yẹ rí nǹkan tó ń ṣẹlẹ̀ kò ṣe àsìkò tó yẹ kẹ́yìn jáde kẹ́ ẹ tún máa tákù Ìgbòho nígbà tí yóò ṣe kúrò definitely ẹ̀yin ọmọ Yorùbá gbogbo lẹ̀ fẹ́ràn ara yín ebi ń pa àwọn èèyàn ẹ̀yin bọ́ta láti wá máa búyàn sọ́pọ̀lọ́ wà nù kọ́tà ìṣe yẹn ẹ̀yin bọ́ta ẹ̀yin against Sunday kò yẹ kó rí bẹ́ẹ̀ bàbá yìí nítorí pé èmi jẹ́ nìkan tó yẹ pé mi fẹ́ kí nǹkan bàjẹ́ gẹ́gẹ́ bí nǹkan tí brother mi sọ má jẹ́ ó bàjẹ́
tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ó yẹ kémi náà bọ́ta kí n fọ́ lójú fún yín ni kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ gbọ́ nínú àwọn àfáà wọ́n ní afalátakuru náà àṣẹ làákàyè ọ̀pọ̀lọpọ̀ wa mo bá gbogbo wa wí ó bá ẹ̀mí gangan fúnra mi wí kí ló dé tẹ́yìn ọmọ Yorùbá ò ṣe làákàyè kí ló dé tó jẹ́ pé ìjà la fẹ́ fi ba nǹkan jẹ́ ẹ̀yin jókòó àwọn Fúlàní ń fa kùrákù wọ́n ń fa ásìmí gidi lórí yín wípé ẹ̀ ní tẹ́gbẹ́ ẹ̀ ní téèyàn ẹ̀ ní débì kankan ẹ máa dàrú ni ṣé kò yé ọmọ Yorùbá ni ṣé kò yé ẹ̀yin pé nǹkan tí wọ́n ń fà ó kọjá nǹkan tẹ́yin lágbára àwa ń di oògùn mọ́ra Fúlàní ò ní di oògùn mọ́ra ìfúnpá ẹyọ kan ṣiṣẹ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lára wọn bẹ́ẹ̀ ni wọn ò ní bìlíf lórí gbẹ́rẹ́ wọ́n ní bìlíf kan fi ìkan sídìí wọ́n ní bìlíf kan fi ìkan sọ́pọ̀ wọ́n ní bìlíf kan fi ìkan sọ́rùn ìfúnpá ẹyọ kan ó ní nǹkan tó ó ṣe gba nǹkan wọ́n wá fa sí mi báwo ni àwọn mùsùlùmí ṣe máa pè wọ́n fa kùrákù lẹ́yìn lórí ẹ̀yin wá bára yín jà àwọn dẹ̀ wọ́n ṣe kí ni wọ́n strategize lábẹ́lẹ̀ wọ́n ti ọwọ́ bọnú wọ́n wo ọ̀nà tó fi lè ba ilẹ̀ Yorùbá jẹ́ àwa jókòó nǹkan ọrọ̀ ajé wa wọ́n bàjẹ́ nǹkan tó yẹ ká máa jẹ lẹ́nu ilẹ̀ Yorùbá wọn ò jẹ́ ká ṣe gbogbo wa ò sọ lórí ẹ̀ wá ń bára yín jà Aare Gani Adams bàbá a sọ̀rọ̀ ní that was kí tó lọ sí Nàìjíríà a sọ̀rọ̀ at least almost 1 hour which is understandable but ẹ jọ̀ọ́ ẹ bá mi bá gbogbo àwọn ìyá tó máa ń gbé èpè yẹn ẹ bá mi bá wọn sọ̀rọ̀ pé ó lè gbìjà rẹ̀ Gani lè gbìjà rẹ̀ Gani Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ̀ Yorùbá ó lè dá rẹ̀ gbè níjà gbogbo ẹ̀yin túnra tẹ́ ń wọlé ẹ̀yin agbọ̀rọ̀dùn ẹ keep quiet kẹ́ sọ́gbà yín ṣé Gani Adams ò lè sọ̀rọ̀ ni kí ló dé tẹ́ ń bọ́ta ẹ̀ ń gbé ìwo lójoojúmọ́ bàbá Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ̀ Yorùbá wọ́n tẹ ojú ìwọ gangan fún ara ẹ mọ́lẹ̀ nítorí pé àwọn tó ń ṣe nǹkan yẹn wọn ò fún yín ní respect gẹ́gẹ́ bí ọmọ Yorùbá respect tó ń fún ẹ̀ tó nǹkan kan láti jẹ́ pé kéèyàn máa lọ gbé wo jáde kéèyàn máa jáde kó máa support Sunday tẹ̀lé ń sọ yìí ó sọ̀rọ̀ ẹ dáadáa ààrẹ bára yín sọ̀rọ̀ ẹ pe àwọn ọmọ ogun yín kan stop ṣe bẹ́ẹ̀ táwọn bá sọ táwọn ò bá lè sọ gẹ́gẹ́ bí àwọn àgbàlagbà àwọn ọmọ kéékèèké tó wà ní iṣẹ́ yìí wọ́n á rí yín fi wọ́n á tẹ ojú yín mọ́lẹ̀ pa wọ́n á tẹ sí yín lójú wọ́n á tẹ sọmọ yín lójú wọ́n á tẹ sẹ́bí yín lójú wọ́n á tẹ sí gbogbo ọbọ̀ ìsín lójú bọ̀ kò dùn mẹ́mi kó máa rí bẹ́ẹ̀ nítorí pé ẹ ti ń jẹ́ kí ògùn Fúlàní kó máa ràn wá ẹni tó bá lọ́pọlọ ni kó ṣí ọ̀rọ̀ yìí ẹni tí Yorùbá bá yé ni kó ṣí àkọ́ tí mo ṣe yìí kí ni ìdí gangan tó yẹ pé a fi ara balẹ̀ láàrin ara wa àwa ń bára wa jà àwọn kọ̀lọ̀wọ̀ sí wa ń dá sọ̀rọ̀ ẹni tí òmòrán sọ náà ń bọ́ sọ̀rọ̀ ẹni tí ó yẹ kó dá sẹ́lẹ̀ ọ̀rọ̀ Yorùbá náà ń dá sí ẹ wá wọ ọmọ Haúsá ọmọ Fúlàní kan wá jáde òun náà sọ Sunday Igboho ìfìkíkíní kan ẹ̀yin náà worú ẹ̀ irú yẹn ẹni pé ti jẹ́ kí ẹ náà star ó bọ̀ tàbí ó dẹ̀ star lọ́wọ́ kan ṣé tó bá múrù yẹn kó ṣe ẹni tó yẹ kí ìjọba mú kọ́ lọ lẹ́mọ́lé pẹ̀lú statement tó ọ̀tà yẹn àwa la wà lórí oyè o ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ kó rí yín pé èmi ò ní sọ ju ẹ lọ o àwa la wà lórí oyè bọ̀tẹ́ ẹ̀yin ọmọ Odùduwà ẹ̀yin ọmọ aládé ẹ jẹ́ kí orí yín pé kí ló ṣẹlẹ̀ gangan Laji Abass òun àtàrẹ Ọ̀nà Kakanfò wọ́n pòpòpòpò wọ́n dàwárú Ààrẹ Ọ̀nà Kakanfò òun náà tún bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ Sunday wọ́n dàrú Sunday kẹ̀dẹ̀ ń sọ̀rọ̀ èyí kẹ̀rẹ̀ ó sọ̀rọ̀ tí ní ọ̀nà tó dáa kò yẹ kó rí bẹ́ẹ̀ o nítorí wọ́n dùn èmi jù ẹni pé mo ń tẹnu mọ́ pé Ààrẹ Ọ̀nà Kakanfò nítorí pé mo fún ní respect gẹ́gẹ́ bí lógúnlógún bọ́ bàbá ẹ jáde this is the time ẹ jẹ́ ká gbàgbé àhesọ ẹ jẹ́ ká gbàgbé pé mo lóògùn àbí mi lóògùn kò sẹ́ni tí ológun ògùn kùn fáà ni o ògùn lọ fáà ó lọ fáàfáà ó lọ gidi ó gùn rẹpẹtẹ ibi tí wọ́n rò pé títì ẹ parí sí ẹlòmíì ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lórí ẹ̀ ni tí ò tiẹ̀ lọ sí gbogbo nǹkan tí wọ́n fi bẹ̀rẹ̀ yẹn ògùn lọ fáà ni kí ni ìdí táwọn bára wa jà sí kí ni àpọ́nlé tá a ní fúnra wa
wọ́n ti mọ̀ pé Gani Adams dúró gẹ́gẹ́ bí ológun. Wọ́n ti mọ̀ pé Sunday Igboho activist ọmọ Yorùbá ni. Activist tó dẹ̀ ń ṣe fún wa, òun làwa yìí náà tẹ̀lé. Àwa gógó ti wà lórí Yorùbá nation before Sunday Igboho. Ọlọ́run gbé ògo fún Sunday jù wá lọ. Àwọn òṣè máa wá jà, ṣe bá wa bẹ̀rẹ̀ síwájú ẹ̀. Àwa dẹ̀ ti gbà fún lólórí. Ààrẹ bá ṣe gbà fún Ààrẹ Kọ̀kànfọ̀ náà la gbà fún Ààrẹ Gani Adams. La gbà fún olóyè Sunday Igboho. Bẹ́ẹ̀ la gbà fún Laji Abass gẹ́gẹ́ bí òpìtàn. Èmi ò lè ṣe kí n má lọ wo ìtàn Laji Abass. Kò sí bí ó ṣe lè sọ̀tọ̀ tó, ìta bá rí pé correct lọ́dọ̀ tí wàá mú. Èmi ò nítàn ìwé, bọ̀ mo nítàn ẹnu lọ́dọ̀ àwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá. Àgàgà lọ́yọ̀ Aláàfin, arúgbó lèmi bá tò. Wọ́n máa ṣàlàyé fún mi tó ṣẹlẹ̀ ní 100 years. Àwọn màmá tó ti wà ní 90, wọ́n á ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ ní 70 years. Tírú wa yóò ti dáyé. Ṣéyẹn la máa pè nírọ́. Àwọn tó jẹ́ òpìtàn ilẹ̀ Yorùbá, wọ́n ṣe òdodo. Kí ló ṣe àwọn ọmọ aládé gangan? Kí ni ìjà ń bára wa jà? Obìnrin kan náà tún jáde tí mi ní dárúkọ. Òun náà bọ́ta, ó tún bú Sunday. Kí ló dé gangan? Kí ni problem yìí? Kí ló dá wá another channel láti fi sọ̀rọ̀? Why? Kí ni problem Yorùbá? Kí ni wà yìí náà wá bọ́ta? Ká máa bẹ̀rẹ̀ sí ní bá yín ṣe pé. Kò sọ́pọ̀ lọ́bẹ̀ ni èmi gbọ́n. Àwọn àgbà lèmi bá tò. Mo dẹ̀ bá àwọn àgbà rìn. Mo bá àwọn àgbà jẹ. Nítorí pé àwọn náà sọ fún mi pé báyìí lèèyàn ṣe lólé ayé. Kì í ṣe pé ká bọ́ta flapapapapa ká máa sọ̀rọ̀. Ẹ̀yàn tú ọ̀rọ̀ Ààrẹ Gani Adams. Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá. Ẹ sì mẹ̀dọ̀. Ẹ pe ọmọ yín kò sì mẹ̀dọ̀. Olóyè Adéyẹmọ Ìgbòho doesn't have anything to do with you. Ọ̀rọ̀ yóò papọ̀. Kò jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò. Bàbá mi tó dẹ̀ fi jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò. Ó mọ̀ pé owó ọ̀tẹ̀ ló ṣe fi jẹ́. Ẹ ṣiṣẹ́ tó ń ṣe láàrin Ọ̀nà Kakanfò. Pé àwọn ìjọba ó ní ẹ̀tọ́ láti bá àwọn ọba ṣe meeting. Nítorí pé wọ́n ní Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá. Nobody tó lè fìyàn jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ju Aláàfin lọ. Laji Abass gan mọ̀ fúnra rẹ̀. Ìjà tiwa di onídòwe. Bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ lẹ́ ń sọ̀kò sí bàbá tiwa. Kò dùn mímì. Torí bẹ́ẹ̀ ń sọ̀kò tí bá ní kí n máa sọ̀rọ̀. Á dàbẹ̀ pé mo ń gbìjà Ààrẹ Ọ̀nà Kakanfò. Nítorí pé ń sọ̀kò sí bàbá tiwa tó fún Ààrẹ Ọ̀nà Kakanfò lóyè. Ẹ jẹ́ ká sí mẹ́dọ̀ o. Tí gbogbo yín bá forí èékánná sọ̀rọ̀, ó yé mi o. Ọ̀pọ̀lọpọ̀ yín náà ẹni Kakanfò lẹ Ọ̀yọ́ ni fine. Bọ̀ wọ́n ń jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò lọ́yọ̀ mo ti sọ. Mo gbọ́ tí ẹnìkan sọ̀rọ̀ tó ní wọ́n fẹ́ fi Sunday ẹ̀ta ló tiẹ̀ sọ́nà. Wọ́n sọ bìkan pé wọ́n fẹ́ fi Sunday Adéyẹmọ jẹ. Ó ń fọmọ Ọ̀yọ́ jẹ Kakanfò. Ẹ gbàgbé. Tó bá ti wá ní Ọ̀yọ́ Ìgbòho, tó wá lọ́yọ̀ Ilé, tó wá lọ́yọ̀ Àtìbà kò lè jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò. Láíláí olóyè òde bẹ̀bẹ̀ fún. Oyè tó ju oyè Ààrẹ Ọ̀nà Kakanfò ni bàbá wa fẹ́ fi jẹ táwa dẹ̀ mọ̀ sí. Tó dẹ̀ yẹ pé oyè yẹn dẹ̀ wà ńlẹ̀ when the next Aláàfin come in, wọ́n máa fi jóyè Mọ́nàkáì. Kí la wá ń dara wa láàmú fún? Kí la ń jà fún? Kí la fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ fún? Ẹja àsìmẹ̀dọ̀ o. Dẹ́ẹ̀dẹ́ mẹ́ra wo ẹja àsìmẹ̀dọ̀. Èyí tá ń bára wa jà. Ẹ jẹ́ kí náà kàlẹ́ àwọn Fúlàní máa ṣiṣẹ́ lára wa. Odidi ọba aládé Ọọ̀ni of Ifẹ̀ ó pe meeting tí gbogbo yín wà. Wọ́n pe Sunday ó sọ̀rọ̀. Ọ̀rọ̀ tí Sunday sọ. Pa ẹni tó gba. Ẹ ní rí ibi tó ti sọ̀rọ̀ dáadáa. Tí ó bá sọ ọ̀rọ̀ mẹ́wàá tí áàfù kò ṣe wọ́n lo áàfù nínú 1 minute wọ́n yẹn. Tí ó bá ṣe mistake sọ áàfù kan, áàfù yẹn lórí burúkú ẹlòmíì máa gbẹnulé. Gbogbo 9.5 tó ti sọ yẹn ní ẹ̀bà sọ lórí ẹ̀ kí ló ṣe yín gangan. Kí ni problem wa? Kí ni kọ́nà problem ọmọ Yorùbá? Ebi ń pa ìlú àwa ń bára wa jà. Àwọn ń gbádùn. Fúlàní ń gbádùn, Haúsá ń gbádùn. Ẹ wo rice tó ń pín fúnra wọn. Ṣẹ́yìn rí nílẹ̀ Yorùbá. Ọmọ ọlọ́mọ, bàbá oníbàbá ó gbin ẹ̀gẹ́ ní Èkìtì. Ìkàrẹ́ Èkìtì àbíbo ni máa yẹn ti gbin ẹ̀gẹ́ yẹn tó lóun yáwó láti bá ara ọmọ tó wà ní yunifásitì. Guess what? Ó tó kílẹ̀ tó mọ́ ti wó wọn. Jẹ́ ká jà lórí yẹn o. Ẹ wá bára yín jà. Nonsense ni gbogbo wa ṣe. Èmi náà kóra mi mọ́. Kọ́mà ní kò nonsense là ń ṣe because nǹkan tá ń jà lé lórí yẹn ò make sense. Bá ṣe máa secure Olúwa is most important thing. Nítorí important jù láyé ni pé secure your land. Kí ló dé? Fúlàní ò fẹ́ ká erí ṣe. Wọ́n ò fẹ́ ká erí mú. Fúlàní ò ń ṣe Nàìjíríà tọ̀.
ẹ tó bá pe Fúlàní Nàìjíríà akọ̀ndì sí bara wọn ni nígbà tá a ti gbà kábàṣà ṣe pírẹsidẹ́ǹtì ṣé Abacha jọ ọmọ Nàìjíríà ni ṣèbí Nìjẹ́ ni gbogbo wọn ti wá wọ́n gba Nìjẹ́ wọlé Haúsá àwọn Haúsá wọ́n dúró pa òní ṣe tíjọba bá kò lọ́wọ́ bàbá Tinubu àtún máa bọ́ sí the same thing àdúrà tó yẹ kẹ́ ẹ máa gbà kí bàbá yìí rí kíní yẹn tó kó tó di pé táìmù ẹ̀ tán ṣe fẹ́ gbọ́ ẹ lọ kọ́ dé tè nílẹ̀ what is today's date ṣé ní ní 10 àbí 11 ní ní 10 tí bàbá Tinubu tí gbogbo yín ṣépè fún yìí Allahu Akbar èmi ò gbowó lọ́wọ́ olóṣèlú tí bàbá yìí bá fi lè kúrò ń bẹ̀ tí kò bá rí nǹkan ṣe ìyàwó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ press up ni ìyàwó ṣe kí ni nílẹ̀ Yorùbá ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ press up ni ẹ wá wí ẹ láwọn èèyàn ń japa wọn ṣe ní japa wọn á ní òṣòwò ẹni tó bà ló mọ owó wà Nàìjíríà ẹ gbàgbé bó ìṣẹ̀lẹ̀ kòsókòsó mo náà tí ò tó mi tí wọn ò ṣiṣẹ́ lọ́dà federal government tí mo rí mọ́tò 80 million di wọn ẹni òṣòwò àwọn èèyàn wọ ìtù wọn jẹun 10,000 ẹni òṣòwò àwọn abúlé náà ti lówó àwọn tó ń rówó ẹni tí yà ń jẹ ni yà ń jẹ kò Ọlọ́run ò dẹ̀ pín dọ́gba àwa ni kẹjẹ ká jẹ́ kí orí wa pé gbogbo àwọn tó gbin oko tó ní láàdì tó ní gbogbo ẹ̀ Fúlàní á da màálù síbẹ̀ á bàjẹ́ wọ́n dẹ̀ ń wò wọ́n tó yẹ kẹ́ débẹ̀ kẹ́ pa gbogbo màálù wọn ṣe bẹ́ẹ̀ ní Ògùn wà lẹ̀ Yorùbá wọ́n lóògùn wà lẹ́kìtì wọ́n ní ìyá kan gbin ọ̀gẹ̀dẹ̀ ó so lójúmọ́ irú ìyá yẹn ẹ ṣe wá fámìlì yẹn kẹ́ lọ wò wọ́n máa láṣìírí ẹ fi sóko yín tó yẹ pé táwọn màálù èèyàn nìkan lálẹ́ pa ó ní sìn ẹ jẹ́ fún ìsáàpù ìgbà tá à ń lọ sí Ìgbòho mo rántí ìgbà tá à ń lọ sí Ìgbòho ní gbogbo títí ọ̀nà Ìgbòho báyìí kaṣú náà gbé ẹ̀yàn ọmọ Yorùbá mi ò mọ ìbú ẹ o kaṣú tó ń gbé báyìí wọ́n ní mo ti jẹ kínní tipẹ́ kaṣú ló pọ́n ìtorí ìyá bàbá mi ìgbà tí mi máa ń tẹ̀lé wọn lóko Fúlàní a máa rí kaṣú yẹn láwọn Fúlàní gidi kò ṣáà Fúlàní wèrè tó yíyàn lọ́rùn yìí o mo sọ pé bòròrò àti Fúlàní wọ́n yàtọ̀ o mo wá rí kaṣú yẹn tó pọ̀ lọ rẹpẹtẹ mo ń sọ fún àwọn boys tó tẹ̀lé wa àmọ́ Àgbẹ̀kọ̀yà tó lead wa mo ní brother mi ẹ dúró ẹ jẹ́ ń yọ kínní kan ẹ gẹ́ẹ̀sì kan tó sọ wọn náà ti pa àlèlé ẹyẹ mọ Yorùbá ṣe mọ nǹkan tó pè ní àlè wọn pa àlèlé tí n bá mu tí n bá jẹ lára ọ̀run làlà èèyàn kan ló tún wá sọ fún pé bàbá ẹ máa já kaṣú yẹn ẹ wá yọ ìdí kaṣú yẹn ẹ yọ sílẹ̀ ẹ máa mú kaṣú lọ torí ìdí kaṣú gangan náà fẹ́ onítẹ̀ bá ṣe bẹ́ẹ̀ bọ̀ ta ló mọ nǹkan tó wà lára ẹ̀ wàá lè pàlè lérú nǹkan bẹ́ẹ̀ yẹn o bọ́ a lè pàlè lé oko wa èyí náà ẹ lọ wọ́ ògùn kẹ́ pàlè lóko yín àwọn bàbá wa ní nǹkan kan nígbà kan tẹ́ pé tí ọ̀kẹ́rẹ́ bá ń jẹ ẹ̀pà wọn lóko tó bá ń jẹ kí ni àwọn ọ̀kẹ́rẹ́ máa ń jẹ o ilá wọn lóko tó bá fi kíní yẹn lẹ̀ báyìí ẹ máa bá gbogbo àwọn ọ̀kẹ́rẹ́ yẹn lẹ̀ láàárọ̀ ọjọ́ kejì ni kí wọn ò ní débẹ̀ mọ́ kí ló dé tẹ̀ ṣe yẹn ẹ wá ń tọrọ ayín jẹ wọ́n ti pa mí lóko wọ́n ti jẹ mí lóko ẹ mọ̀ nípa ẹni tó bá fúnyàn ní kíní kan ó máa ń fògùn yàgbẹ́ sí ni ètò ẹ̀kọ́ bá ní olùgbò jẹ̀dí sí ó máa sọ fẹ́ pé àgbo ẹ máa yà ń gbẹ torí tí kò bá yà ń gbẹ kò ní ṣiṣẹ́ ìgbẹ́ tó yà ń gangan ló máa mú gbogbo àwọn nọ́ọ̀sẹ̀n tó wà nínú ẹ ló máa pọ̀ jáde ẹ̀yin ò ṣe wá yẹn àwọn oògùn tó yẹ káàrin ọ̀nà kakanfò máa fún yín tó yẹ kẹ́ máa bèèrè lọ́wọ́ Sunday Igboho tí Laji Abass yẹ kó máa filẹ̀ pé ẹ múlẹ̀ mo appreciate gbogbo àwọn boys wa ẹ bèrè páwọn wo ni mo appreciate gbogbo àwọn boys tó mú oògùn lẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì ń sìn ọ̀pọ̀lọpọ̀ lèmi náà rí o ọ̀pọ̀lọpọ̀ ni mo ti mọ̀ tẹ́lẹ̀ tí mo tẹ̀ ti gbàgbé tó yẹ pé tá a bá lò sẹ́nu ó máa ṣiṣẹ́ nǹkan tó ní ká ṣe yẹn tá a bá láwọn kan sì wọn á ní rọ́nà pa bọ́ ò lórí wọn á ní múlẹ̀ ni ó ṣe tíráyì ẹ̀ wò Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ o èmi dó báyìí ọ̀rọ̀ tèmi ò ní jù ẹ